Wálé Adéọba Mr Packaging tún ti fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ Obesere láìdáa lórí ọ̀rọ̀ gbàsgbòs tó ń lọ yìí náà ní agboolé Fuji pé àwọn tó ń pe Obesere tó ń pè ní bàbá onípátá pé wọn ò mọ bó ṣe ń lọ ni. Ẹ wo ohun tí Obesere wọ̀ sórí tí wọ́n ń pè ní bandana náà ni Wálé Adéọba máa ṣàlàyé bó ṣe jẹ́ fún wọn. Kí ló dé tí wọ́n fi ń pe Obesere ní bàbá onípátá? Ṣé kò wá lágbára báyìí ẹ̀yin èèyàn wa? Ẹ wo Wálé Adéọba fọ̀rọ̀ ránṣẹ́ o, kódà àwọn wo ló pè lórí ọmọ àlè nínú fọ́nrán yìí? Ẹja gbóhùn lẹ́nu Wálé Adéọba lórí ọ̀rọ̀ tó ń lọ náà ni ọ̀rọ̀ Pasuma àti Obesere. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Mr Packaging. Orúkọ mi ni Wálé Adéọba Mr Packaging. Your emoji. Mo kí everybody. Ẹ máa rí pé mo ti ń ganu bọ̀ díẹ̀. Well, kò ń ṣe pé bóyá mo ń ṣe gbogbo ilé for anything. Tílé oge ó tó ge jẹ, àwọn tó mọ̀ mi tó súnmọ́ mi ló mọ̀. Kò yẹ kí mi ò ní ìdá tí máa pariwo jù. But ẹ̀yin kan jáde tó jẹ́ pé ẹ̀ ń ṣe torí àtẹnujẹ. Ẹ̀dẹ̀ yàtọ̀ sáwọn atọrọbárà. Yàtọ̀ sára àwọn atọrọbárà. Nǹkan tẹ́ ń ṣe nìyẹn. Ẹ ṣe ẹ fi ń build the page. Ẹ mọ̀ pé mo ń tẹnumọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta pé my home page mo lè delete ẹ sọnù tó bá wù mí. Mo dẹ̀ mean ẹ̀. Because ìgbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣé fracas máa pè ìgbà tí máa bẹ̀rẹ̀ gbogbo kíní. Mo kàn wá láti mo analyze àwọn nǹkan kan, mo kàn wá láti correct ẹ̀yin kan ni mo dẹ̀ rí pé gbà mo rí pé wọ́n dàbò mi mo ní mo tún wọlé gé wọ́n tún dàbò mi ok torí mo rí irọ́ mo rí ọ̀tẹ̀ mo rí àbòsí tí ìyẹn boy tó fẹ́ dìde lágídí yẹn tó ṣe ń gbà yẹn tó ṣàṣe tó hide sunday paso tó ṣe mo ṣà ń correct torí èmi mọ̀ mo dẹ̀ mọ̀ gbogbo wọn mo ṣà ń try àti ṣe correction yẹn mo rí pé àwọn tá a sọ pé ó ń dagbo Fuji ru yìí àwọn PFC paso yìí kò ń ṣe gbogbo wọn ẹ má ṣe mí gbọ́ àwọn tó ń ṣàtójúbọ̀ kiri àwọn alátẹnujẹ mo rí pé wọ́n ṣà ń dà àtàwọn tó máa ń ṣe pé bẹ́ẹ̀bù yẹn bí mo ṣe tẹ́rí wọ nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀jẹ̀gbà ẹ̀dẹ̀ kan àbùkù àwa ṣe kí ni àwa fàdé dé láti promote Alhaji Taye Currency o mo ṣe máa ń bí yín pé ibo lẹ bá ọjà yín ibo lẹ bá dé báyìí because we understand this industry far more than any one of you mo mọ àwọn ẹgbẹ́ mi mo mọ àwọn ọ̀rọ̀ mi ò ṣe ẹgbẹ́ gbogbo yín anyway gbogbo yín pátápátá mi ò yẹ nìkan kan sílẹ̀ àtàwọn tó jẹ́ ń jáde nísìn in age mi ò ṣe ẹgbẹ́ yín in experience of life mi ò ṣe ẹgbẹ́ yín káwá sọ industry yẹn tiẹ̀ sí ń bẹ̀ rárá ṣe media person wà into journalism ìmí la máa gbọ́ pọ́ńtà àgbo tó wá ń sọ̀rọ̀ wà into journalism tí ẹgbẹ̀yìn bóyá gbogbo ṣe wà gbábẹ́ kọjá so mo understand industry yẹn ju yín lọ gan so at the end of the day nǹkan tí mo bá sọ ló ṣe máa ń ṣe wọ̀bì kan lọ òótọ́ ọ̀rọ̀ yẹn àwa máa sọ jẹ́ kí wọ́n sọ nǹkan kan fún yín mo rí àwọn kankan ní nípa Alhaji Agbakin one Obesere gbogbo àwọn analysis sọnù táwọn kan jáde tó ń ṣe ń sìn torí pé fẹ́ build the page torí pé fẹ́ mọ Pasori torí pé fẹ́ jẹ́ kí Paso recognize yín torí pé fẹ́ lórí stage láti lọ gbọ́ owó àtẹnujẹ ẹ kàn máa jáde ẹ máa sọ̀rọ̀ ẹ wá ń pe Alhaji Agbakin one odidi Obesere ẹ sọ níbi pé ẹ sọ́dọ̀ ní pátá ayé yìí pípì ti bàjẹ́ ọpọlọ yín báyìí ó ti wá dorí kodò ẹ sọ ní ẹlẹ́ni ẹ sọ́dọ̀ ní pátá bàbá tó ń de bandana now let me tell you ibi tẹ́ ponú sí gbogbo ẹ̀ tẹ́ pé pátá ibi tẹ́ ponú sí ni pé when we are talking about brand ẹ jẹ́ sáré educate yín láàrin 30 seconds Tony Tetula gbogbo wa ló mọ brand yẹ kí lorúkọ ẹ Sazu gbogbo wa ló mọ brand yẹ irun yẹn ẹ ti mọ̀ Cynthia Morgan gbogbo wa ló mọ brand yẹ ṣóyẹ yín Wizkid gbogbo wa la mọ̀ mọ́gò kó máa ṣí gẹ̀lẹ̀ Àṣàkẹ́ ìgbà tó dé ó ṣerun tó gùn báyìí gbogbo àwọn èèyàn ló ń ṣe ń gbà yẹn brand yẹn nìyẹn Osimhen ó gbẹrun síbí gbogbo àwọn tó bá rí Osimhen sìn tó bá rí ẹ tó bá ṣe bí Osimhen lọ́kàn sí despite the fact pé Ọlámídé ṣerú ẹ̀rí lórí fídíò football field wọ́n mọ̀ pé Osimhen ni nígbà tí bàbá yín Jésù Fuji odidi Agbakin tó rí brand rẹ̀ tó ń lo bandana èmi náà ń lo àwọn aláyé ló ń lo bandana wọ́n ṣe ń ta bandana yàtọ̀ sí bandana mi ò tiẹ̀ wá láti wá sọ iye owó ẹ̀ torí ẹ̀dẹ̀mọ̀ quality yàtọ̀ sí original now bandana tẹ́mi gan nílé báyìí ó tó 6 tẹ́ bá dẹ̀ wọ àwọn fídíò mi tí mo ti ṣe mi tẹ́lẹ̀ mo ti lo bandana tí mo ti wé bandana èmi ń lo etí mo ń lo ọmọ gbòòrò láwa nígbà tí bàbá yín wá lo bandana tẹ́ wá sọ pé bàbá onípátá
bàbá yẹn rí brand rẹ̀ ni ẹ lọ wá Kelly ẹ lọ wá àwọn big stars in America even here tó ti lo bandana èèyàn brand rẹ̀ ẹ sọ pé ó di bàbá onípátá ayé yín ti ta o àròkọ ló dẹ̀ pọ̀ nu yín àròkọ bàbá ẹ ṣe rí bandana yẹn ẹ jẹ́ kẹ́ tó wá fa ọkùn ẹ̀sẹ̀ yìí ẹ tún takùn mọ́ kẹ́ sọ Jésù Fuji l'Obesere kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí Obesere ọ̀gá Paso ni kò sí nǹkan tẹ́ lè sọ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe tó ọ̀gá ni bàbá ni kò sí brand tẹ́ fẹ́ ṣe ó ṣe jẹ́ nìyẹn ààrẹ náà ni Wasiu Alabi Pasuma ṣe ń gbà yẹn Wasiu Alabi Pasuma ẹ̀yin ọmọ gbọ́dọ̀ ló kọ́kọ́ máa ń dé kángọ̀ sórí native táwọn èèyàn fi máa ń bú gbà yẹn pé kò mọ nǹkan kan ibú ìgbà tó wọn àti Òṣùpá fi bú pé wọ́n kángọ̀ Wasiu Alabi Pasuma ló kọ́kọ́ máa ń wọ t-shirt táwọn gbélé native lé t-shirt wọ́n tún fi bú nọ́ngbà yẹn olágbégbò gbogbo kí ni is called branding ni kò fi mọ̀ ẹ́ mọ́ tó bá ti mọ̀ ẹ́ mọ́ ó lẹ́nu omi ṣe ń jẹ́ Paso ìmí ṣe ń jẹ́ currency ara brand ni irú mi ṣe ń jẹ́ Wálé Adéọba Mr Packaging when you mention packaging anywhere wọ́n á kọ́kọ́ rò pé Wálé Adéọba are you getting me so ẹ gbé ọ̀rọ̀ òpònú tí gbogbo yín ń sọ ẹ kàn ń yẹ̀yẹ́ ara yín lórí social media Alhaji Obesere agbákin one Jésù Fuji ni Obesere ló pave way fún Pasuma Obesere ló pave way fún a lot of Fuji artists lónìí ẹni tẹ́ ń sọ pé ó jábọ̀ orí bó jábọ̀ yìí ó ń gba show gan apákan gbọ́n gba show gan ó ń rìn not now ẹ mọ yóò ní Fuji tó ti gbàgbé tó ń sọ̀rọ̀ ń pa wọn mọ́ tó jẹ́ pé tẹ́ bá jáde ń sílẹ̀ ṣe máa rántí pé tó tọ́ màá ní tó bá jáde ẹni wà ní ṣé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ fún Pasuma yẹn ṣé ẹ ponú ni mo rí bàbá kan náà tó ń sọ pé onípátá oníkìní kan ok gbogbo nǹkan tó ń sọ yẹn sì ṣé orí ẹ tó kú o mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ tó yẹn sọ làwọn èèyàn mọ̀ ká ní o mọ̀ pé Pasuma ló kọ́kọ́ ṣe kòlábò pẹ̀lú àwọn hip hop artists idea ni ká ní o mọ̀ ṣé gbogbo ibi tó ti recognize what's it called Wasiu Alabi Pasuma ní hip hop circle ní Nigeria today gbogbo àwọn ọmọ ní hip hop yẹn ṣé wọn recognize K1 jù lọ ni ṣé wọn recognize K1 ju Paso lọ ṣé wọn recognize Obesere ju Paso ju anybody gan lọ abẹ́ mọ̀ Obesere ni then kí lẹ fẹ́ derive kí ni nǹkan tẹ́ ń tra ti point out gangan nínú gbogbo ọ̀rọ̀ yìí ṣé ẹ fẹ́ sọ pé Pasuma ọ̀gá ni fún Obesere nìkan mímọ́ gbogbo òṣìṣẹ́ ìṣekiri ń sìn mí mọ nǹkan tí ẹ̀ ń tà láti ṣe kí ni nǹkan tẹ́ ń tra ti jẹ́ kí àwọn èèyàn believe irọ́ tẹ́ ń pa ẹ fẹ́ jẹ́ káwọn èèyàn believe irọ́ ó bá òótọ́ táwọn èèyàn tún mọ̀ kí ló ń ṣe yín òpònú afọ́fun gbému àbí báwo ṣe sọ ní gbogbo yìí ṣé báwọn bí tẹ́tí ń gẹ̀ẹ́sẹ̀ wrong àti wọ́n tó ló fẹ́ wọlé sí Òṣùpá kí ló orúkọ ẹ̀ Òṣùpá jẹ́ ń kó sí mi lórí olóríire bàbá ẹ̀ kí ló ń pè Obesere tó ló fẹ́ wọlé sí lára ẹ fẹ́ jábọ́ ẹ fẹ́ ṣe kíní kan nọ́mbà wáyé kọ́kọ́ kọ́gbọ́n bíi ti currency tẹ́ bá wá kọ́gbọ́n bẹ̀ ṣe rí gbogbo nǹkan tẹ́ ń sọ ni pé ẹ máa promote máa dáadáa o ayayayaya ẹ ṣe bẹ̀rẹ̀ promotion ni o ayé ẹ mọ̀ pé mo sọ promotion yìí àtúwájọ máa ṣe ni torí màmá fadé dé fún yín ẹ ṣe bẹ̀rẹ̀ ni o I'm not even going to stress myself lórí ọ̀rọ̀ papa bíi tí mo ṣe wọlé fún èèyàn mi táyé currency tẹ́ fi dí rẹ́mi yẹn bọ́ ilé màá bá yín fadé dé àtẹ́sọ́ lọ́pọ̀ máa ré papa jábọ́ àtẹ́sọ́ lọ́ máa gé wọn lọ́rùn àtẹ́sọ́ lọ́ máa gé lápá ó yẹ wá máa sọ àwọn máa fadé dé promotion lẹ́dẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni ẹ wá gbọ́ ẹ gbọ́ sétí ṣe rí tẹ́ bá ṣe tẹ́ bá jábọ́ tẹ́ bá ta sí tẹ́ bá wọnú wọn bẹ́ ṣe wá wọn bàbá olórí burúkú bàbá lọ màlẹ̀ ayé àtọ̀run ni èmi Wálé Adéọba mo sọ bẹ́ẹ̀ o ẹ ṣí àìkiri gbogbo ẹ̀yin wọ́nrọ̀wọ́nrọ̀ tẹ lọ sásábẹ́ umbrella PFC yẹn tó jẹ́ pé gbàdàn wọn ti sọ fún yín tẹ́ bá ti bú Obesere tẹ́ bá ti sá sí yamayama olórí burúkú ajẹ́pọ̀ màlẹ̀ ni tẹ́ bá ti jáde kẹ́ máa sọ̀rọ̀ Obesere láìda ẹ wo má jẹ́ sọ̀rọ̀ burúkú again torí èèyàn Ọlọ́run làwa tẹ́ bá ti ṣe olórí ọmọ àlè ní tẹ́ bá ti jáde ẹ ponúṣá ẹ mọ promotion ọ̀fẹ́ tí papa sanwó fún lẹ́ ń ṣe mo sọ ń gbà sí currency mo ní currency if care is not taken currency will take over àdọ̀gá sáwọn ọ̀gá yín lórí ṣé ẹ̀rí ilé ayé wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni kò wù yín àkóbá lẹ́ ń ṣe fún Alhaji Wasiu Alabi Pasuma gbogbo ẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ Pasuma òde ẹ̀rọ yín ṣẹ́ original àkóbá yẹ kí n pè bẹ́ẹ̀ then tẹ́ bá fẹ́ build page yẹn lọ wá nǹkan mi build page yẹn fà wọn ní fújilẹ̀ tẹ́ bá ti jáde fún Obesere kẹ́ ẹ bú wọn kẹ́ ẹ falẹ̀ kẹ́ ẹ ṣe kọ́ máa rí gbé play gbà tó ṣe gbà bá lọ lórí ọmọ àlè ní tẹ́ ń yá tẹ́ ń ṣe kíní tí tó ń gba play tó ń busy jọ̀gá yín lọ òótọ́ ọ̀rọ̀ táwọn èèyàn mọ̀ ẹ̀yin fẹ́ sọ́ di rọ ẹ̀ ń parọ́ àwọn èèyàn dẹ̀mọ̀ pé ń parọ́ ẹ̀ wá ń ṣòṣì ẹ ti bà ojú PFC jẹ́ kí ló ń ṣe yín òpònú ni gbogbo yín Wálé Adéọba lórúkọ inú yín bu ẹ kàn yẹ ara yìí tiri òun náà lè ṣe lọ́n lọ́bì fún play fún artist yín tí tẹ gbé kárí láti yẹ tí lọ́n lọ́bì ẹ rí bó ṣìlẹ̀ ẹ lọ́n lọ́bì tó bá dáńtọ́ wọn á pè ní ẹ tún lọ́n lọ́bì ẹ pẹ̀lẹ́ ẹ ṣáà ń gbéra yín kẹṣẹ́ àyẹn ṣòṣì orí mi ẹ wò ó dàrọ́. tó òun nìyẹn òun lẹ ti gbọ́ yọ ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ dá sí
gbogbo èyí tó ń lọ lágboolé fújì lọ́tún lósì, bó ṣe ń lọ lápá abìkan ló ń lọ lápá bòmíì, lórí ọ̀rọ̀ àwọn tó sọ̀pọ́ọ̀tì Òbésèré, àwọn tó sọ̀pọ́ọ̀tì Pasuma. Bí èèyàn bá ti wà ń sọ̀pọ́ọ̀tì èèyàn kan, ṣó túmọ̀ sí wípé kí èèyàn máa fa ẹlòmíì wálẹ̀ ni? Ẹ̀yin èèyàn wa, kí lédè tó ṣe rí bẹ́ẹ̀? Ṣé bó ṣe yẹ kó rí náà nìyẹn? Wálé Adéọba ti fọ̀rọ̀ lẹ̀ o. Kí lè rò tí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Fún ìpolówó ọjà pé WhatsApp number page.